òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mọ́ sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. Òyí a ti wà pẹ̀lú ọ̀kan gbòógì nínú àwọn wòlíì ńlá ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn náà ni Prophet Wálé Ọlágúnjú ṣùgbọ́n ayé wọ̀n sí wòlíì tí kì í wẹ̀. Lónìí báyìí mọ̀ pé ayẹyẹ òmìnira Nàìjíríà ó ti súnmọ́ etílé báyìí. Ọjọ́ Tuesday ọjọ́ Ìṣẹ́gun tó ń bọ̀ òun náà ni Nàìjíríà yóò pé ẹni ọdún 64 láti 64 years. Bàbá, ayẹyẹ Nàìjíríà gẹ́gẹ́ bí wòlíì kí lẹ rí sí ojú wo lẹ fi wò? Kí ni à ń celebrate rẹ̀? Lóòótọ́ àlá ń celebrate ọdún òmìnira. For the natural sense of Nàìjíríà wà ní ìdè àti ìgbèkùn báyìí. For 64 years a lọ síwájú, a lè sọ pé a lọ sẹ́yìn, a lè sọ pé a wà lójú kan. Ṣébi tó yẹ kí ọmọ 64 years wà ló wà tá bá fẹ́ sọ̀rọ̀? Àkóbi tá wà. Àkóbi tá wà, ọmọ 54 years tí ò rákòrò, tí ò rìn, tí ò fà, tí ò kọ́lé, tí ò achieve anything. At 64 we have never achieved anything. No, kí ló ń dùn nínú àwọn olórí wa báyìí tó ń láti celebrate ọdún òmìnira? We are celebrating 64 years of incompatibility. Nigeria, our leaders were celebrating 64 years of corruption, hardship, incompatibility. Nínú ìdè la wà. Ní Nàìjíríà wà. Nínú ìdè ni ọmọ 64 years tí ò rákòrò, tí ò fà, tí ò achieve anything in life. We have never achieved anything throughout the whole 64 years. À ń ṣèjọba kò dúró. Kò sí nǹkan kan tá a lè tọ́ka sí wípé at 64 nǹkan tá a ṣe lélẹ̀. There is marginalization everywhere, corruption everywhere, hardship. Ààyè àpá. Kò yá àyè àpá, eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ. Ọ̀dọ́ kan máa ń sọ pé wọ́n celebrate ọdún òmìnira. Ọdún òmìnira kíni? Àbí ọdún ẹ̀yẹ ká máa celebrate ọdún ìdè tá a tún wà nínú ìdè. Inú ìdè àti àjàgàlà wa. We are celebrating 64 years of abject poverty, strong causes, jokes of poverty and incompatibility. Kí ni wọ́n ń celebrate bẹ́ẹ̀ tí náà yọ̀ bẹ́ẹ̀? Ẹgbẹ́ ọ̀rọ̀ òmìnira wọn náà yọ̀ bẹ́ẹ̀ ni. Ọmọ Nàìjíríà máa gbàdúrà kọ́ lọ́run gbà wá. Ṣé bí ẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ wọlé ni àbí bí ọ̀rọ̀ ajé Nàìjíríà ṣe lẹ́gbẹ̀ẹ́ pé àtinú òmìnira? Àti ìgbòmìnira. Àtinú ẹ̀mí àti nínú ayé. Àti nínú ẹ̀mí àti nínú ara. Our leaders were just ruling us in a racist manner. Are we slave? Wọ́n kó wa sínú ìdè, ebi ń pa àwọn ará ìlú. Wọ́n ti sọ wọ́n di ẹrú báyìí tó ń jẹ rọ́bùsì ní under table wọn. Òkè kí náà fẹ́ sọ bẹ́ẹ̀ àti 64. Ní rìfánárì kan. Gbógi ta lè sọ pé rìfánárì wà lélẹ́yìí. Kí ni dùnú wa tán náà ṣe kí ní kan tán kan. Àwọn náà develop pé tẹ́lẹ̀ kìí telecommunication àní telecommunication. Kí ni wọ́n develop? Sí DSTV àní DSTV. Ó sì DSTV wà láti ní. Àwọn báńkì wa ò rí báyìí. Báńkì ò rí kankan mọ́. Àti ní internet facility wa ó ti wẹ̀ lọ síwájú sí. Ẹ lọ sí báńkì nísìn. Ẹ lọ sí báńkì nísìn, ẹ máa rí gbogbo bẹ̀ tó dára gbagba ní kò tí kankan níbẹ̀. Graduate òrìṣẹ́, wọ́n lè celebrate independence. Inú ìdè ni wọn ọmọ tó ń pè ní independence òmìnira. Àwa ò gbòmìnira. Àwọn leader àwọn ti tún kó wa sínú oko ẹrú amúnisìn. Ẹgbẹ́ yóò kó ẹrú àwarawara báyìí. Ọ̀nà ìgbésọ̀ mọ́ our leaders were ruling Nigeria in a racist manner. Àwa gangan la tún kóra wa lẹ́rú kìí ṣe òyìnbó mọ́. Àwọn leader wa ló kó wa lẹ́rú. So a ti gbòmìnira lọ́wọ́ òyìnbó. Àwa kó sínú ìdè. Àwa ní ìnira àti ìdè oko ẹrú àwarawa. Nǹkan táwọn leader wa kó wa sí nìyẹn. Nǹkan táwọn wà lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ẹ lè bá àgbàdo ní àdúrà. Àdúrà kọ́ lélẹ́yìí, ọ̀tọ̀ làdúrà, ọ̀tọ̀ ní pé condo sense. Ọ̀rọ̀ àdúrà kọ́ lélẹ́yìí. Ok, ẹ jẹ́ ká mú 1 + 2 ká sọ́pọ̀ di 2. Ok, 1 wà bí 1 wà bí, ẹni jẹ́ ká gbàdúrà, ìwọ 1 gbéra bí, ìwọ 1 wà bí ó sọ́pọ̀, ṣé bá ṣe nìyẹn? Ṣé bí ẹnìkan ló máa mú 1 bí, àmú àdẹ̀ sọ́pọ̀. Àwọn ọ̀rẹ́ láti ṣe. Àwọn leader wa already, we have myopic leaders who rule Nigeria in a racist manner. Nǹkan tó ń ṣe wá nìyẹn. Ṣé báwọn lọ lóyìnbó? As far back as 84 mo ti lọ sí lóyìnbó. I've been to France, I've been to Britain. Ṣé bí ìlú wọn ṣe rí nìyí? Àwọn gbòmìnira wọn tẹ̀síwájú. Àwa gbòmìnira àtúnkóra wa lẹ́rú tó ṣẹlẹ̀ ní. Kọ́lọ́run gbà wá lọ́wọ́ àwọn leader wa. Pé àwa ara wa la tún kóra wa lẹ́rú. Àwọn leader wa ló kó wa lẹ́rú kì í ṣe àwọn ará ìlú. Àwọn leader òkè ló kó wa lẹ́rú. Wọ́n fashion better development fún wa.
ok ẹ wo ìgbà táwọn Awólọ́wọ̀ gba independence take for example tí àwọn baba Awólọ́wọ̀ àwọn Zik Tafawa Balewa náà Amadu Bello wọ́n jókòó wọn rò pé kí la lè ṣe lẹ́yìn tí wọ́n gba òmìnira wọ́n ṣe regional government ìgbà ni wọ́n ní free education free kìnnì kan free kòkó bàtà NTA NTV gbogbo wọn dẹ̀ ṣe gbogbo wọn dẹ̀ ń lọ wọ́n dẹ̀ ń ṣọ̀nà ní kété báyìí tí àmì ti overthrow gọ́ọ̀mẹ̀ntì báyìí ní Nàìjíríà ti wà ní wàhálà dè ní láti tinú ìdè bọ́ sínú ìdè inú ìdè Nàìjíríà become an accursed country nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ àwọn èèyàn wa ṣẹ́ni tí 50% àwọn ọmọ Nàìjíríà wọ̀nyí tó wà níbẹ̀ tí wọ́n ń rún mọ́ yìí tí wọ́n rún mọ́ tó ń yọ̀ tó ń sọ pé wọ́n tó bá lọ ìlú òyìnbó tí wọ́n bá ní ìlú òyìnbó tó ti dé wọ́n á padà wá máa sọ àwọn leader olókùúta padà pé pé ìkàlẹ̀ ní leader wọn ṣe bá àwọn lọ Mẹ́kà ṣé bí Mẹ́kà ṣe rí lélẹ̀ ó sì àgbòmìnira kankan jáde ìdéláwà ní ìdéláwà. so ká wọ́n celebrate báyìí. àwọn leader ń celebrate ní wọ́n ń dùn fún àwọn celebrate òmìnira wọ́n celebrate pé àwọn kan gbẹjágbójọ́ bá gbà ní àwọn leader wa ṣé àwọn leader tó lọ celebrate kẹrẹ kò sí ìbìlẹ̀ leader wọ́n celebrate pé àwọn jájà bá gbà àwọn jájà àwọn sàlà rẹ òtítọ́ tó wà bẹ́ẹ̀ wọ́n wà ní position of authority dájọ́. wọ́n dunnú pé àwọn wà nù Yọ̀tọ̀mí. Yọ̀tọ̀mí làwọn wà ń bẹ́ẹ̀ nítorí ṣe ní tiwọn. bàbá kí wàá lọ́nà àbáyọ báyìí kí lè fẹ́ fáwọn àwọn. ọ̀nà àbáyọ ni total restructuring ọ̀nà àbáyọ nìyẹn ní total restructuring tí àwọn leader yẹn bá fẹ́ ọ̀nà àbáyọ ni tí wọ́n bá fẹ́ tí wọ́n bá ń fẹ́ tí àwọn leader yìí bá tí wọ́n náà bá jókòó tí wọ́n bá rò ní ayé wípé orílẹ̀-èdè wọn rèé o ọba tó jẹ tí ìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́ o tí wọ́n bá rò ó dáadáa tó dẹ̀ fẹ́ preserve the entity called one Nigeria ọ̀nà àbáyọ lélẹ́yìí. so reconstruction ìtẹ̀tún pa láti jọ yìí òun nìkan nàbáyọ. The battle of, we call it the battle of a new nation, a new generation ọ̀dọ́ káwọn ọ̀dọ́ náà kọ́ prepare àwọn ọ̀dọ́ káwọn náà tó prepare àwọn ọ̀dọ́ youth kọ́ prepare àwọn ọ̀dọ́ káwọn náà lè take over kọ́ dẹ̀ unify people through genuine and total restructuring under one Nigeria ó yẹ ká pè ní the total restructuring under United States of Nigeria kọ́ change orúkọ sí United States of Nigeria we can develop Sokoto, Kano, Kaduna, Ibadan, Benin City, Aba, Port Harcourt better than Dubai káwọn náà wá ní Kaduna kó jẹ́ Dubai of Nigeria of Africa káwọn náà rí ilẹ̀ Igbo bí China of Nigeria of Africa kọ́ ní ilẹ̀ Yorùbá níbí bí America or Britain of Nigeria of Africa kọ́ wá kọ́ ní kálukú kọ́ ṣe total restructuring we are talking of genuine restructuring total restructuring the development transfer and innovation yẹn kó wá láti local government from grassroots kó lọ sí state from state to federal government that's all kò ní síjà. nǹkan tí the lover of hope for greater nation nǹkan tẹ́ nta belief na nto shari there are a lot of people tó ń sọ̀rọ̀ nípa restructuring o we were not saying our better ju tiwọn but I can declare to everybody pé our own type of restructuring is one of the best that can stop the lingering crisis that is going on in Nigeria okay ẹ jẹ́ ká sọ nísìnyí èmi ò takò àwọn tó ń sọ pé Yorùbá nation èmi ò takò wọn o èmi ò takò wọn o ní gbogbo ọ̀nà ló sọ so táwọn ká bá ní mi pé mo takò wọn wọn ò mọ ohun tí wọ́n ṣe ni àwọn onírísì tó fi sọ pé ká ṣe Yorùbá nation but bàbá Awólọ́wọ̀ gangan tó ń gbé regional wá bàbá ò sọ̀rọ̀ regional kó tó kú mọ́ bàbá ò sọ̀rọ̀ regional mọ́ torí ó pẹ̀ pé a ti move to another level ó ti pẹ̀ pé event ti overtake regional event ti overtake regional now event ti overtake regional now tá bá sọ̀rọ̀ regional nísìnyí ṣé Yorùbá ṣàárín wa gún ṣàní jà mo ń wá ẹnìkan tó máa jáde tó máa sọ pé Yorùbá àníjà kó wá kọ̀ mí lójú máa sọ pé irọ́ ló pa evidence abound wípé Yorùbá máa jà a máa jà torí pé àwọn ìgbàanì wọ́n ti plant àwọn lọ̀tẹ̀ sáàárín àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ káàrin wa kó gún mọ́ ẹnu wa ok kí ni ti bẹ̀ láti bàbá Awólọ́wọ̀ ẹ wo bá ṣe wọ́ tó ti kọ̀yìn bàbá Awólọ́wọ̀ àtàkítọ́lá sí bàbá Awólọ́wọ̀ sọ fáwọn pé àwọn làwọn mú Akíntọ́lá láti Britain wá ó sì wá jẹ́ pé ní tí bàbá mú wá sí Nàìjíríà ó wá di ọ̀tá ẹ̀ ó wá takú sọ́nà ọdẹ Akíntọ́lá takú títí àwọn méjèèjì fi kú láyé wọn ò gírí ìyẹn tó lọ ìgbà tí bàbá tó jáde náà ẹ wo ìgbà àwọn Ajásìn
àti ọmọbìnrin owó ṣe gbogbo tó ń ṣe tún jóra wa náà ṣe bí àwa yìí náà láṣẹ operation wẹ̀tẹ̀ tí àmì ìfipá ìjọba tí wọ́n bá ṣe Yorùbá nation mo sọ fún yín tó bá ṣe regional nation dára tó tè tó bá jáde tó ti yà àwọn èèyàn wọn tí wọn ò tí ì wò ó dáadáa ní pé it's like giving the Igbos license to break Nigeria kó wá gbógun ti Yorùbá ṣé Igbo tá a fi orò lé lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé Lagos is no man's land tí wọ́n sọ lójú gbogbo wa báyìí sà pé Lagos is no man's land tí wọ́n bá wá rí kíní opportunity tí wọ́n ní gbógun ti Yorùbá during the war bàbá tèmi jà ogun Biafra wọ́n ní ọ̀rẹ́ làwọn ti lé Igbo padà tí wọ́n bọ̀ lẹ́kọ̀ọ́ sẹ́mi ẹ̀ tí kò lọ́kọ̀ wọn àwọn èèyàn wa ò rò bẹ́ẹ̀ then kí wọ́n fẹ́ sọ fún wa nísìnyí wọ́n ní Yorùbá nation àdè ṣọ̀kan presently lọ́wọ́lọ́wọ́ nísìnyí Afẹ́nifẹ́re tí Awólọ́wọ̀ gbé kalẹ̀ ó pín sọ́nà mẹ́rin ó pín sí ọ̀nà mẹ́rin Afẹ́nifẹ́re tí Adébánjọ Afẹ́nifẹ́re tí bàbá Fásọ̀rántì Afẹ́nifẹ́re nìyà Afẹ́nifẹ́re Yorùbá council of elder wọn ò dẹ̀ ṣe pọ̀ dì sí títí di àkókò yìí wọn ò ṣe pọ̀. àwọn kan dárò ní pé bóyá ẹ tún wá wo Sunday Igboho àti Gani Adams ṣé báwọn méjèèjì náà jàgbára tó jẹ́ leader Yorùbá náà wọ́n tún bára wọn jà àwọn èèyàn tó kọ́ sáàrin wọn wọ́n tún gbéra wọn lọ scott ẹ wá ní Yorùbá máa papọ̀ ìgbà tó máa pa ìtàn wọ́n ní Gani Adams wọ́n máa nọmọ tápà ní wọ́n nọmọ bàbá ní wọ́n ní kí sọmọ ọdọ ṣe báwo la ti fẹ́ papọ̀ báyìí the only way tí solution lè fi wá sílẹ̀ Yorùbá torí ogun Kiriji war tó jà 40 years láàrin wa yẹ tí ò tí tàn kò tí tàn now ní pé kọ́ ní suffering country suffering each state kó dúró bí country kan bí state kan bí America ṣe báwọn gbogbo nǹkan tí mo sọ yẹ kó yé àwọn ọmọ wa tó wà lófà tí yóò bá yé àwọn ọmọ wa tó wà lófà ó jẹ́ pé wọn ọmọ kan tó ń ṣe níbẹ̀ ni nǹkan tí mo tọ́ practice tọ́dọ̀ wọn nílò òyìnbó ni tí àlàáfíà fi jọba bọ́ọ̀lù àlàáfíà ti fẹ́ wà nílẹ̀ Yorùbá president lè ní ṣàgbọ́ra wáyé ni ok ẹ jẹ́ ká tún gbé yẹtì Sunday Igboho jáde ṣe bó ní tìrì tún wà ní wọn náà wọ́n tún jíjà sáàárín àwọn àtònítìrì àti bàbá onítìrì náà tún kọ́ àwọn kọlọ wọ́n tún ṣépè fúnra wọn wọn ò wo bẹ̀yẹ closely pé kí là lè ṣe bọ́tá bá ṣe sovereign country sovereign state Yorùbá ti máa papọ̀ each state a máa develop in a rapid form a máa ṣe papọ̀ ṣebí bàbá gan ti ṣe tẹ́lẹ̀ n táwọn sọ bàbá Awólọ́wọ̀ ṣe nígbà ayé àwọn Ajásìn yẹn àwọn Bísí Ọ̀nàbànjọ bàbá dá Lobo state sílẹ̀ Lagos Ògùn Ọ̀ṣun àti kíná ti pè àti bẹ́ẹ̀ wọ́n bẹ̀ sí ṣe papọ̀ wọ́n ṣe free education wọ́n ṣe kankan n táwọn sọ yìí bàbá Awólọ́wọ̀ ti fi lélẹ̀ tẹ́lẹ̀ bàbá Awólọ́wọ̀ ti ṣe Lobo state yẹn pé ok ẹ jẹ́ kí àwọn Yorùbá máa dápò ìgbà tó yá làwọn ń wọ́bọ̀dọ̀ àwọn ń bàdúwe nọjọ́ ìwà so nǹkan náà sọ ó ti bẹ̀rẹ̀ náà bàbá tí kúrò ní event wa tẹ́ gbogbo gbàlagàlà tó ń pariwo Yorùbá nation. so ká jánu kúrò Yorùbá nation. ṣebí bàbá Adésọ̀kan láwọn lọ sí Ifẹ̀ lẹ́jọ́ mẹ́ta ó lọ sí Ifẹ̀ lẹ́jọ́ mẹ́ta sí ẹ̀ẹ́dì tí wọ́n lé gbogbo tó ń disgate wọn kúrò bẹ́ẹ̀ ni àwọn yẹ òde wo Tinubu tí wọ́n gbẹ́kẹ̀lé tán lóògùn ló máa gba Yorùbá nation àkíbọ́sẹ̀ Tinubu ò lè gbà fún yín Tinubu wà lára àwọn tó dá Nàdẹ́kò sílẹ̀ prominent member ní founder ni àwọn fọ́ọ̀dì Nàdẹ́kò ìgbà tó dá Nàdẹ́kò wọn sọ pé Yorùbá dẹ́kò National Democratic kò sọ pé Yorùbá kò sọ bẹ́ẹ̀ ó yẹ kó study máa yìí kò lè gbà àwọn Yorùbá wá sùn wọ́n bí pé Yorùbá wọ́n gbé Tinubu mara wọ́n ní Yorùbá Tinubu lè èmi sọ Tinubu lè break kò lè gba Yorùbá nation fún wọn kò lè break Nàìjíríà èmi sọ idea Tinubu kò lè break Nàìjíríà fún wọn láyéláyé torí pé àwọn leader wa lókè wọ́n ti fohùn ṣọ̀kan ìkànnì wọn kó tó ṣẹlẹ̀ nìyẹn. ọlọ́run ti gbọ́ látẹnu Wòlíì Wálé Ọlágúnjú wọ́n ti ní òmìnira kọ́lá gbà pé àwọn náà ní àwọn lára àti pé Yorùbá nation kò lè òǹkọ́ ní ọ̀nà àbáyọ bí kò ṣe kí Nàìjíríà ká jẹ́ sovereign nation sovereign states. kí development bẹ̀rẹ̀ láti local government lọ sókè grassroots development ọ̀nà àbáyọ tí ìṣòro Nàìjíríà ni táwọn leader yẹn dẹ̀ lè fọwọ́ sí. àbáyé ti ń polongo kíni láti bí ọjọ́ mẹ́rin kan sẹ́yìn. o ti fẹ́ gbọ́dún kan tó báyìí ló máa gbọ́dún kan. akọ́dún kan báyìí nípasẹ̀ gbé wọn tó pè ní the lovers of hope for better nation ni. àwọn ìjọba ìdára kọ̀ mọ́ náà. ayé ti ṣe. ǹjọ́ nọ́mbà tẹ̀lé pè fún tẹ́lẹ̀ pè sí. wọ́n nọ́mbà 08023 ni. 0023 26 26 36 36 03 03 ẹja pẹ̀lẹ́ kẹsà. 08023 23 26 26 36 36 03. èmi ò tako Yorùbá nation èmi kàn ṣe àwọn èèyàn wa lójú ni pé ẹja wo kinní yìí o ká fẹ́ràn mọ́kù ká fòkùn mẹ́rin ni o torí àwọn dídá àwọn yìí o wọ́n ti plant ọlọ́tẹ̀ sáàrin wa o Yorùbá nation tí àwọn Sunday Igboho àti bàbá ń gbé ká ṣé wọ́n plant ọlọ́tẹ̀ sáàrin wọn èmi kàn tí mo sọ fún ọ ni
àwọn leader yìí ti plant ọlọ́tẹ̀ sáàrin wa tó jẹ́ káàrin wa gún ẹ̀wò láti gbà yàwó lọ́wọ́ wọn ò ní jẹ́ káàrin Yorùbá gún mọ́ bàbá ti mú lórí àwọn kan máa mú nísàlẹ̀ ìbò làwọn afọlọ kí ló dé táwọn gbọ́dọ̀ kọ fìṣọ dáadáa ká gbọ́nà àbáyọ ká lè bọ́ ní oko ẹlú yìí káyé pariwo lórí íńtánẹ́ẹ̀tì káàkiri nǹkan tẹ̀mí sọ ni èmi ò takò wọn o àwọn náà ò takò mi we thank God today kò sẹ́ni wọn tó takò èmi náà ò takò wọn but èmi kàn sọ fún ẹ jẹ́ ká wo kìíní yìí àwọn pípù ti plant ọlọ́tẹ̀ sáàrin wájú tó ń jẹ́ káàrin wa ogún báwo ni wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation tó yẹ pé onítìrí wá Sunday Igboho dúró wọ́n kọ̀ fọ́ kíní ẹ̀yẹ́ ká wọ́n wá ń pè wọ́n ní failed nation wọ́n wá ń pè àwọn Sunday Igboho ní failed nation you can see what is going on tó ṣẹlẹ̀ ní òtẹ́mi rí nìyẹn. náà lè gbọ́ yẹn àlejò báyìí lọ ó dàbọ̀.